gbogbo owó tá a ná lọ́dún yìí báwọn aláṣẹ́gun ṣe máa ń ṣe fún wa ìlọ́pọ̀ ẹ̀ ló máa fi ń sọ fún wa lọ́dún tó ń bọ̀ ìlú ìjọra ò ní dàrú irú okun orin ọ̀sà àwọnú ìlú náà ijó a máa bíjó ayọ̀ a máa bíjó fún ọmọdé abíire àwọn àgbà wọn dàgbà wọn di kẹ̀lẹ́kẹ̀lẹ́ àbámọ̀ àṣẹ ṣe kò ní ṣe tiwa. ó rí pé ìṣẹ̀ṣe kò ń ṣe nǹkan téèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú ìṣẹ̀ṣe ni wọ́n fi bí gbogbo wa ìṣẹ̀ṣe náà dẹ̀ la bá débi tá a wà yìí ọba tó bá jẹ tí ò bá sí ìṣẹ̀ṣe ń bẹ̀ kò ń ṣe ọba ilẹ̀ Yorùbá. gẹ́gẹ́ bá ti mọ̀ lóòótọ́ pé oṣù tá a wà yìí oṣù ìṣẹ̀ṣe ni ó dẹ̀ di ìjẹ́lẹ́ni ti aláìlúwà kábíyèsí ọjọ́ra tí wọ́n ti bẹ̀rẹ̀ ọdún Ejiwa Elegba tí a jọ bẹ̀rẹ̀ ní Ìjẹ̀jẹ̀ òun náà là ń ṣàṣekágbá ẹ̀ lẹ́nu gbogbo àdúrà tí wọ́n ti ń ṣe láti Ìjẹ̀jẹ̀ ìlú ìjọra á túbọ̀ máa gbòòrò sí. tá à ń ṣe lé ní ànífi ṣàṣemọ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run ìlú ìjọra á túbọ̀ máa tẹ̀síwájú ni kò ní dàrú mọ́ kábíyèsí lórí o gbogbo ilẹ̀ Àwórì àti Lagos State lápapọ̀ kò ní dàrú o. èní nìje ọdún náà aṣọ àṣọwó aṣọ àṣàlàfíà àní rógún Nàìjíríà ìlú Èkó ò ní dàrú ìṣẹ̀ṣe làgbọ̀wọ́ là ń ṣe lágbọ́rọ̀ Ọlọ́run àti èmi àtẹ̀yìn lọ́dún tó ń bọ̀ àti ìmọ̀ àpéjọ ìsinmi ni. wàhálà àdàmú oníwọ̀lú Èkó Èkó níwọ̀ Nàìjíríà àríbí àṣẹ bẹ́ẹ̀. àṣepọ̀ àṣetọ́ bí ọjọ́ra ṣe ṣe ọdún lẹ́ẹ̀ni igba ọdún ọjọ́ kan ní fún. wọn ní fẹ́ lómi ìṣe wọn ìjọra ò ní dàrú ìjọra ò ní bàjẹ́ gbogbo ètò tó ń fẹ́ á máa tò. kábíyèsí ọjọ́ra wọn pẹ́ láyé lágbára Ọlọ́run ọdún tó ń bọ̀ gbogbo wa náà á tún péjọ láti wá bá wọn ṣe ọdún.